Ya Rabbana ya ilahi tawwe ayamiruna adebare bono alimi shakirullahi akalama ya kashifale korobati akshimula okola keribi ya satira li aurati Yorùbá ọ̀kànlọ́mọ́. Nọ́sí àlùrọ̀ bọ́lé bàrọ̀ yà, àlùbárọ̀ ká tó kẹsì rà. Bíbónú àdìmí ṣàkírọ̀, àmì ìrọ̀lẹ́ ìsà ọ̀kànlọ́mọ́. Sọ́jà tún fàáfà sí yà, ní sáré kó lólè bàrọ̀ yà. Àjẹ́bùlà kò làdáwà wọ̀lbọ̀rọ̀ láàdé ọkàn lọ́mọ jàmíyàtù náà lè sà àjẹ́bùlà náà wà mú jíra àwàdìdára náà bèèrè dọ́ka wọ̀lbọ̀rọ̀ tó ọkàn lọ́mọ yàgbọ́nà ó lè mọ́lọ̀ kó tèè Walesa jabaruti arifalana darajati wa kula bele ọ̀kànlọ́mọ́ salatu suma salamu ala rasulil karim wa alihi wa sahbihi mọ́síwábí ọ̀kànlọ́mọ́ Ọlọ́run ya Rabbana ya ilahi tọ̀wílẹ̀ ayá pàmìlúnà adébàlẹ̀ bọ̀nà alìmí ṣáàrẹ̀ láyé ọ̀kànlọ́mọ́ Adá ọpẹ́ fún Ọlọ́run ọba Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ẹ jẹ́ kí a di ọpẹ́ náà ládé. Alhamdulillah rabbil alamin. Shakartum wa amantum wa kana Allahu shakira alima. Yaf'alullahu bi'asabikum. Ma yaf'aluna bi'asabikum. Shakartum wa amantum wa kana Allahu shakiran alima. Inú àfá Abdulhamid ó dùn kọjá géèjì ni. Ma yaf'alullahu bi'asabikum. Torí tí ẹni tí yàn bá ń gbẹ̀ngbẹ̀ láti mú bí omi tí yàn bá jàjàrí mú ọkàn yìí yóò sì wá balẹ̀. Bẹ́ẹ̀ni. Olólùfẹ́ yàn jẹ́ tí yàn bá ń gbẹ̀ngbẹ̀ pé mo fẹ́ rí ọ̀gá yàn tí yàn nífẹ̀ẹ́ sí tí yàn bá ń wo pé báwo láti tún ṣe fojú kanra jẹ́ tí yàn bá wá fojú kanra á máa wá ṣèyàn bíi mọ̀jìnúnù. Ma yaf'alullahu bi'asabikum. Shakartum. Pé ọ̀gá wa olówó orí wa ẹni wa aṣíwájú wa wọ́n ní ìrìn àjò tí wọ́n bá ń ṣe tour wọ́n pè kíní kan ní tour international tour tí wọ́n bá ń ṣe tó bá ń káàkiri yóò máa róríṣiríṣi lọ́nà pàápàá jùlọ tí wọ́n bá dé ìlú tí wọ́n ti bí Fíráúnà tí wọ́n bá délé tí wọ́n ti bí Fíráúnà tó ti lògbà yóò mọ̀ pé ayé tún pé méjì ń bẹ Egypt tí wọ́n bá wá lọ bẹ tó bá bẹ̀ dé Paris tó bá bẹ̀ tó gba Canada tó padà sí Amẹ́ríkà ó tún wá padà sí Cairo ó wá bá bẹ̀ wá sí Nàìjíríà. Ẹ̀yà fún ọlọ́mọ bí ẹ̀sà bí kan. Tẹ́ mọ̀ pé tí wọ́n bá wá rí irun yẹn rìn tó tún wá délùú tí wọ́n ti bí ṣe mọ̀ kó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Èrí tí a rí àmúrú wa ọ̀gá wa olówó orí wa ẹ̀mí àwọn Alhaji Shakirullahi Alimi Adébárí Ọ̀kànlọ́mọ táàrí wọn ní Nàìjíríà
ọlọ́run ó fi wọ́n dùn wá nú ni má padà fi wọ́n bà wá nú jẹ́ láyéláyé tí nǹkan tọ́lọ́run bá fi nǹkan rọ̀yàn lọ́rùn kò lè rí ṣe o mọ́ ṣá àrọ́bọ̀lá àríṣì kánà kamọ̀ yẹ́ṣà wà mọ́ lámúyẹ́ṣà lákánà fílẹ̀ hálìkì mú òjìdá ohun tọ́lọ́run bá ní yóò pọ́síbù bí ìdán bí eré ló ṣe máa rí olórin kan ó ní òun kàn lọ òun dé ni ó ní pé tó bá yá tóun fẹ́ máa ṣe fàájì òun á máa lọ Amẹ́ríkà Bàrígà bẹ́ẹ̀ ni lọ láfẹ́ wá ẹ wá wo ọ̀kan lọ́mọ tiwa ijó ni wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò Amẹ́ríkà alhamdulillah tí wọ́n sì ti wá ń wọlé tí wọ́n ti ń jáde láti Connecticut ẹ gbàgbé Connecticut ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ́hùn kọ́ ẹ̀wọ̀n ìgbà náà bí ànáre gbogbo àwọn tí wọ́n jọ lọ́ngbà náà gbọ́ ọ̀rọ̀ wọn tí tó máa wọlé máa jáde àwọn kan wà tí wọ́n bá lọ́hùn tí wọ́n tí lè sọ pé mo fẹ́ fi ìlú ilẹ̀ mo fẹ́ lọ yọjú sí èèyàn mi nílé ẹlòmíì ó tọ́ sí rí àjò kò wálé mọ́ rárá ṣe wá rí pé bọ́lá oúnjẹ wá ṣe ti tọ́gá tí wá yìí ṣe rí pé ó tọ́pẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. ìṣàkárí tó wà mọ́ tó. wọ́n kàánà wà ó ṣáàkìrà àlèmà. àfà onílámì àbúnúwàrídì ó ní kámú ṣùjá ẹ̀yìn lámúyà nálímí ní àlèmúnà wájà bá ní náà làgá yá tàlẹ̀ amọ̀lì ó ní mélòó wọn tí wọ́n nífọ̀ tó ní ìkànjọ kan lọ́mọ lọ ṣùjá akin ni wọ́n lábúyà náà lè mílíọ̀nù ọ̀ irú bọ́kọ̀lọ́wọ́ ṣe ń fẹ́ máa bọ́ ṣe ń rìn yìí àwọn náà fẹ́ máa rìn bí àwọn náà ò fún wọn ṣe ní àwọn kan sì ń pààní ẹ̀dùn ọ̀la ẹlòmíì bọ́kọ̀lọ́wọ́ ṣe ń tráfù ló tún tráfù bọ̀ yìí òun náà ti ń tráfù bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣáà ní ọkàn ẹ̀ ló ti ń tráfù la ilaha illallah inú ọkàn ẹ̀ ló ti ń rìn àtọ́jú oòrùn lójú inú ọkàn lẹ́lòmíì ti ń rìn pé mo dẹ̀ rẹ̀ òbí kí n dé Paris kí n bá Paris kí n bá bẹ̀gbà Canada kí n bá Canada kí n lọ Spain inú ọkàn inú dẹ̀ ti rìn tó ìjáde láyé àwọn àbìlàmìlà yìí náà ti fẹ́ máa rìn ṣé kìí ṣe pé iná rìn inú ọkàn ṣá ẹ̀yin náà ti rìn inú ọkàn àkọ́kọ́ plan sínú kátó gbé síta ni ọkọ̀ ọgọ́rin èèyàn tó lákin tó ní ṣùjá láwùyá nẹ̀rìn ní àlè mọ́ná ó ti kàwé débi pé ó rò pé máàpù Connecticut rèé tá a bá bá bí báyìí abábá bí báyìí jáde sí ibi báyìí àjá sí Paris abábá bí báyìí àjá sí Spain gbogbo ẹ̀ ló ti kà ojú ìwé lásán ló ti ń rí o tí wọ́n rí lásán ló ń kà kò ṣe practical ẹni tó lọ́mọ wa ní kó máa rírú ẹ̀ ṣe nírọ̀rùn tó wá ń wọ̀ ọ̀kan lọ́mọ tó wá ń fún wọn láwọ́ọ̀dù ní Egypt. Ìlàhí àtàtà fún àlòmà tàṣà ẹ̀fọwọ́ fi kí máa tàṣà bímọ tàṣà ọwọ́ fi kí máa bímọ tàṣà. bí a sì bá bí láìlànà tẹ́jìrì ní òmòrò àlámọ̀ dára ọláhọ́ tẹ́jìrì ní òmòrò àlámọ̀ dára ọláhọ́. kí wọ́n tó rírò àwọ́dì ìgbà ṣáàbùlà mídí ẹ̀yin ẹwà àwọ́dì yẹn gold one ni táwo tí èèyàn bá bá ṣe débẹ̀ wọ́n lè invite ẹ̀ pé wá gbarú àwọ́dù yìí Ọlọ́run ló ṣe ń bẹ́ o alhamdulillah mímọ̀ ṣe ń kọ́ o ìyá àti bàbá ló ṣàdúrà fún yín ṣùgbọ́n ṣá Ọlọ́run wá stamp ẹ̀ Ọlọ́run wá stamp ẹ̀ ó wá kàn mí sí ó wá bọ́ sí rọrùn ó wá já sí rọrùn wọ́n wá sọ pé ọ̀kan lọ́mọ akínní àìmọye tó lákin jùlọ abáńdá ọ̀kan lọ́mọ action pọ̀ kò síbi tí ó lè tẹ́rí wọ̀ ìmí wá sọ fún náà kò síbi lọ́kàn lọ́mọ ò lè wọ̀. àmì kọ̀wé yìí fi takọ́ lùbí. tó yẹ pé ẹlòmíì wá lákìkọ jíjù yẹn lọ tó yẹ pé kò síbi tí ó lè wọ̀
at the end of the day lámúyà ń bámu náà ni orí nǹkan kan mú bọ̀ náà ni. wàhálà sí bàrà sùhánì o rísíkù mọ́hún tari mọ́. ọlọ́run tí ó wá gbé kalẹ̀ fún wa náà la ṣe kọ́kọ́ dúpẹ́. alhamdulilayi. pé a rí alhamdulilayi ilẹ̀ sí àsìrá bí abudi yìí léla nínú àlùmọ̀sídìdì ilẹ̀ aram ilẹ̀ àlùmọ̀sídìdì ilẹ̀ akísọ́. ọlọ́run wá ní kí ọkọ̀ lọ́mọ rìn láti amẹ́ríkà wọ́n wá gba Canada wọ́n kúrò ní Canada wọ́n gba Egypt wọ́n kúrò ní Egypt wọ́n gba Paris Saint-Germain ní France wọ́n kúrò níbẹ̀ wọ́n tún wá gba Nàìjíríà wá kò kéré ìrìnàjò kékeré kọ́ o. àti London. bẹ́ẹ̀ ni wọ́n tún wá lọ London tí a rí pé ààrẹ Muhammad sallallahu alayhi wa sallam ànábì as-safaru aibu láòka nàmẹ́ẹ̀lì ìrìnàjò tẹ́ rí yẹn kò kéré o ọkọlọmọ ẹ̀pọ̀ o ọkọlọmọ òkèrè tó wá kéré ni ọkọlọmọ akéré ni ẹni bá wọn ọkọlọmọ kéré ẹni kò náà ṣe irú ẹ o òun náà pọ̀ lójú rẹ̀ tábà jẹ́ pàǹkan ọkọlọmọ ní bá ṣe ń pọ̀ yìí ṣe irú ẹ tó bá dẹ̀ là kí wọn náà. wọ́n tẹ̀ ní fake life ni. wọ́n ní fake ni ó dàbí AI lójú ó dàbí AI lójú ẹlòmíì ẹni kò náà kó fi AI ṣe o. ẹ̀fọ́ náà fake life mo ní kó fọ́ original life. kó sọ original ẹ̀ kárí o ẹni kó sọ original ẹ̀ kárí ní ìjà sí pé ní ọ̀kọ̀lọmọ ò kéré tọkọlọmọ wá kéré ni ẹni bá tọkọlọmọ kéré kan náà try ẹ̀ o ọlọ́run ni o ìwọ kọ́ ọlọ́run ni ìwọ kọ́ ọlọ́run ni ìyá bàbá ló ṣàdúrà fún rẹ ìwọ kọ́ ọ̀kọ̀lọmọ ẹ̀yin kọ́ ọlọ́run ni ẹ̀yin kọ́ ọlọ́run ni ìyá bàbá ló ṣàdúrà fún ẹ̀yin kọ́ ọlọ́run ló gbé kalẹ̀ ló lè ṣe bẹ́ẹ̀ mo máa sọ pé ẹni tọ́lọ́run gbé dìde ẹni kò ṣubú yóò ṣe wá ṣubú yóò ṣe ojú ọlọ́run ló gbé yín dìde o kò sẹ́ni tó lè gbé yín ṣubú láíláí torí pé kò ṣe é gbé ṣubú ni igi tọ́lọ́run ọba lẹ́ni kò ṣe é gbé bàtà wọn máa ń battalion tí ò ṣe é gbé nìyí kò ṣe é gbé ọlọ́run tó ti wá gbé yín dìde ọlọ́run má jà yín bọ́ láíláí o. àwa gangan la lọ pẹ́ o ṣé Adam ṣé Abdulhamid tó bá yíwọ́ lẹ́yìn tó jùmọ̀ àti làwa yìí wà tó bá rí bákan nínú ẹni tí ò ní lẹ́nu ọ̀rọ̀ á ní kí bá a sọ fún ẹ pé ọ̀kan lọmọ tó ń tẹ̀lé yìí ọlọ́run wá ní ká tẹ̀lé lùsà láti gbà náà wá ń dá sí ẹ̀ẹ́dẹ̀ tí gbé wa débi kankan o ibi tẹ́ ẹ ti máa gbé wa dé tẹ́wọ̀n ẹnu ọ̀tá wa tó máa fàyà báyìí tó máa lanú lẹ̀ tí wọ́n ní lè padé ó ń bọ̀ ọlọ́run o má gbàgbà kúrò lọ́wọ́ yín o má gbà rìsíkì kúrò lọ́wọ́ yín o má gbà láfíà lọ́wọ́ yín o la ilaha illallah kò sí nǹkan tí ẹ fẹ́ lọ ṣe lọ́run o tẹ́ ẹ tí ní nǹkan kan ṣe lọ́run 50 years now ẹ tí ní tẹ́ fẹ́ lọ ṣe lọ́run 60 70 pẹ̀lú àlàáfíà ohun tẹ́ fẹ́ ṣe láyé ṣe pọ̀ kọ́lọ́run bá wa fún ilẹ̀ mi gígùn bá wa fún ilẹ̀ mi gígùn àtàlàáfíà ara a ṣe Suratu Yasin látòkè délẹ̀ bó ti wà yẹn Suratu Yasin wal kulli shay'in qalbu wa qalbul Qur'ani Yasin Suratu Yasin lọ́kàn al-Qur'ani kọ́lọ́run láàbí Suratu Yasin ṣe ń jẹ́ fún wọn tí wọ́n ń sá nílẹ̀ ìgbà yìí ní máa fún àkọ́tọ́ ẹ̀kọ́ tó yẹ nìkan bá dọ̀dọ̀ tó bá lórí fọ́ọ̀hún. Yasin tẹ fẹ́ kà yẹn. Naam. Èmi kọ́ lẹ máa ṣe fún. Allahu Akbar. Ẹ ṣe Yasin yẹn láti fi sórí ìyá tó wà níbí. Allahu Akbar. Yàrá ní sáàt. Allahu Akbar. Àwọn ẹ fi sórí Yasin. Láàfin Yasin yẹn sórí wọn. Torí pé August yìí òun náà wọ́n gbóhùn yín já. Òun yóò dá August yìí náà ni Ọlọ́run kádàrá kí Ọlọ́run ní kí wọ́n dágbére inú oṣù August yìí náà so that ọdún yìí ló pé 2002 sọdún yìí. ọdún yìí 24 years. 24 years. 24 years. Allahu Akbar. August ló pé 24 years. Allahu Akbar. Ìyá alálùbáríkà kí wọ́n ṣíwọ́ ọṣẹ́. Ìyá dáadáa. Lórí àgbẹ̀ gbogbo ohun tí à ń jẹ lénìí
àwọn náà ni Ọlọ́run ṣe ní sábàbí ẹ̀. wàhùn mi tí ẹ bá sábàbà. wo iwájú ilé naam ìjọta ti kọ́ ilé yìí naam alhamdulilayi. ìjókòó yìí a fi ń sọ orí alhaja wa Anisat aya Alimi òwe kí Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún Ọlọ́run ọba tó ní kí wọ́n rúure kí wọ́n sọ̀re ọba tó ní ká máa wá jèrè iṣẹ́ wọn rí pé méjì ni wọ́n ní ọ̀tọ̀ ní kíyàn jẹ ìyà ọ̀tọ̀ ní kíyàn jìyà máa ń sọ bẹ́ẹ̀ ẹgbọ́n mi o bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní kíyàn jẹ ìyà ọ̀tọ̀ ní ní kó kíyàn jin ìyà kíyàn bá jin ìyà jìyà ẹni tí ò bá gbélé oko kò lè gbọ́ kò lè onímọ̀ tí wọ́n jìyà náà jìyà Bẹ́ẹ̀ni. olùmọ̀ tí wọ́n kàn kú kò lè mọ̀ kàn jẹ́ kòkò bí lóòlẹ̀ lómi mọ́ ọmọ èkó kò mọ ẹlòmíràn wọn kúkú kò mọ̀ kúkú tó bá jin ìyà ní kùnkùnkù bẹ́ẹ̀ ni tí ìyà bá jiyàn ìwọ náà lè jìyà Bẹ́ẹ̀ni. bá jinra yín ìwé nìyà àmọ́ bíyàn bá ń jẹ ìyà wọ́n sè é lẹ̀ fún la ilaha illallah á jẹ́ dọjọ́ ogbó máa ni jẹ́ lọ́jọ́ gbogbo la ilaha Ọlọ́run illallah lóore. bíyàn bá ń jẹ oore oore wọ́n sè é lẹ̀ fún Allahu akbar bó ṣe rí lénìí tọ́lọ́run ní kí èèyàn máa rí ọ̀nà lọ torí ogún pọ̀ tí yóò rí jánu ayé o bẹ́ẹ̀ ni ogún pọ̀ ó tún pọ̀ ìtó kéré làwọn èèyàn ń rí wàláì ayé ogun tí yàn ti jà nínú Wàláì. ayé ìwọ́n tó já sí pé ọba tó ń mójútó irú ẹ̀ kò fẹ́ irú ẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan wàláì torí pé mo máa ń sọ kinní kan gbogbo ìgbà mo máa ń sọ pé àfi tí bá da nǹkan mi papọ̀ pẹ̀lú Ọlọ́run Allahu akbar ní kọ̀rọ̀ àti ní ní gbangba gbangba Allahu akbar bá tún ní nǹkan míì lẹ́mìí kódà mo tún lè fẹ́ gbogbo ẹnu sọ Allahu akbar mi ò ní àṣírí àfa kankan lọ́wọ́ Allahu akbar bẹ́ẹ̀ ni àfa kankan ò fún mi láṣìírí dédé Bẹ́ẹ̀ni. ẹ̀mọ́ wá ń sàṣírí àfa kankan mi ní àṣírí àfa kankan lọ́wọ́ Allahu akbar àfa tí mò ń sàṣírí ẹ̀ ṣe mo bí kọ̀rọ̀ ẹ̀ ṣe rí ni nítorí ó ń tàn àwọn ọmọ kéwú Allahu akbar gbogbo tá a fà fi ń jẹ́ èèyàn láyé kò ní fún yàn tó fún yàrá fún ọmọ ẹ̀ gbogbo àwọn àfà tẹ́ pé nǹkan tí wọ́n fi ń jẹ́ èèyàn láyé Allahu akbar kọ́ nígbà ọmọ kéwú wọn ní fún Allahu akbar àfi tọ́lọ́n bá kádàrà tó já sí pé ọmọ kéwú yẹn ó bá tàjá lélẹ̀ kò lè pàdé lára ara wọn fa náà ó kàn bá a pàdé kan pé ọmọdé yìí ó ṣe ohun tó tó yìí fún mi pẹ̀lú nǹkan tó ṣe yìí ṣe báyìí fún ẹ dá mo fún ẹ ní nǹkan báyìí. kò ní fúyàn ẹni àmọ́ pé ẹ máa rí pé èèyàn wá ń wojú kòkòrò wá ń tẹ̀lé àwọn àfáà kiri wá ń wá àṣírí Orí àṣírí. nígbà táwọn Cairo mẹ́ta àwọn yásà tààrọ̀ àwọn Pẹ́yẹmí pátájọ́ wà wọ́n á ń sọ̀rọ̀ kan pé bọ́lọ́hún bá ní kíyàn pàdé bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó bá fúnyàn ní nǹkan ó sàn ju kíyàn máa wá nǹkan kiri lọ ọyá sàtàrù mo sọ débẹ̀ pé ńlé wọn ihun tọ́lọ́hún ní kí wọ́n ní ńlé wọn ò ní ìdí àṣírí ń bò mí mọ́ látara bàbá arífò Samadani àwọn ọmọ àfáà làwọn wọ́n lè tiwa kò tí àwọn iṣẹ́ àwọn àfáà àwọn iṣẹ́ ọmọ àfáà Ọlọ́run ni ṣùgbọ́n ìyá tó bí èmi ó ṣe é dí mọ́ àwọn àfáà bẹ́ẹ̀ni ẹ̀gbọ́ ìyá mi ṣe é dí mọ́ àwọn àfáà tó pọ̀ àwọn àfáà sì mọ̀ mo dẹ̀ máa ń sọ súnmọ́ ìdàdà àfáà mo dẹ̀ máa ń sọ máa ń tún sọ ìdímọ́ táwọn ìyá mi ṣe fún àwọn àfáà ó jẹ́ kí àwọn àfáà wọ́n ṣàmọ́lì wọn bá nílò kan lọ mọ́ rìn Alhamdulillah. gbogbo túrúkù ni mo rìn kò dẹ́ kí bí àmọ́ rìn mo kójú ọ̀nà mo rìn mo wọlé mo jáde mo pẹ̀lú yé mi. bẹ́ẹ̀ni ìgbà tó ń ṣàmọ́lì ìyá títí tí wọ́n rówó gbà mọ́ náà wà fún ìyá mi tẹ̀sùbà tó gbọ́ pé màá lọ farúkọ Ọlọ́run yìí ìyá mi wá ní síkọ̀ sí àdúrà yẹn púpọ̀ ọgbọ́n kan wọ́n nígbàgbọ́ nú ẹ̀ gan onígbàgbọ́ sí púpọ̀ a máa wá fa gbogbo ìgbà máa fa owó alájà kílẹ̀ máa bá lọ kí mọ́gìrì báyìí wọ́n máa fa tẹ̀síbà tó máa fi wọlé ni tàbí tó máa fi dìṣá yìí ni bá tún wọlé wọ́n tún bẹ̀rẹ̀ sí fa tẹ̀síbà alájà kílẹ̀ máa ń fa àfa mi ní kí n máa sọ fún yàn àfa mi ní kí n máa sọ fún yàn ẹni tó tún dé wọn sí nìyẹn wọ́n tún kí wọn síbẹ̀ yẹn kí wọ́n tún máa sọ fún yàn wọ́n tọ́ lọ́wọ́ tó pọ̀ lọ́jọ́ dé ọjọ́ tán lọ́jọ́ dé ọjọ́ náà wà ló ṣe ẹ̀lẹ̀ gbàmí ṣe dípọ́mà lọ́wọ́ ọjọ́ tí mo bẹ̀rẹ̀ exam gangan báyìí a bẹ̀rẹ̀ exam final year ni wọ́n pè mí pé
ìyá mi wà láyìnkẹ́ hospital lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ exam tí mo ṣe yẹn náà ni mo fi lọ sẹ́kọ̀ọ́ mi ò lè padà wá continue exam wọn mo ní kárí over 7 bẹ́ẹ̀ kọ́ mo lọ kí wọ́n fẹ́ lò ní pé mo wá dẹ́kọ̀ọ́ pàdé mo wá dẹ́kọ̀ọ́ ìyá mi mo bá wọn lórí bẹ́ẹ̀dì láti bí ijọ́ 3 tó wà lọ́sítù wọn lè sọ̀rọ̀ àmọ́ gbà tó fojú kàn mí báyìí wọ́n ní kí n gbé tiwa wọ́n tó wà lọ́wọ́ wọn yẹn wọ́n tún mú tẹ̀sí báyìí dání wọ́n wà lórí bẹ́ẹ̀dì wọ́n tó wọ́n sí mi àmọ́ ṣẹ́bí wọ́n dé wọn ni Ọlọ́run ti tú wọn torí pé wọ́n ti ṣàṣẹ yẹn kàn mí wọ́n pè kíníkan ní tẹ́síbíyà lọ́dọ̀ àwọn alùtàsọ́wọ́ fún ẹni bá pọ̀ ní tẹ́síbíyà kò sórúkọ Ọlọ́run tí yóò gbà kọ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni bá ti dẹ̀jẹ́ tó bá ti lè dẹ̀jẹ́ tó ti lè bá débi pé o ti sáìn wọ́n ti sáìn yẹn wọ́n ti approve ẹ̀ fún ẹ sọ́dọ̀ ìyá tí wàá bá ṣe yẹn débi pé wọ́n ti sáìn yẹn náà wá gbé tí sí mi lẹ́nu wọ́n á ní pé kí n gba tẹ̀sùn báyìí pé nǹkan báyìí láwọn ò fà òun ni kò máa lọ fà. La ilaha illallah Muhammadu Rasulullah. òun kò máa lọ fà yẹn. ogún tí ẹ nìyẹn o. wọ́n lè ṣíwọ́ ṣe. La ilaha illallah. ọ̀rọ̀ tí mò ń sọ mi ìdí àmọ́ fẹ́ẹ́ sọ rí. wọ́n lè ṣíwọ́ ṣẹ́ nìyẹn nígbà tó wá ṣíwọ́ ṣẹ́ yẹn ìbànújẹ́ pọ́n ṣíwọ́ ṣẹ́ wọ́n kú. mo sọ tẹ̀sùbá nù mí wọ́n ti tẹ̀sùbá. ìgbà tí mo wá sọ tẹ̀sùbá nù. tẹ̀sùbá sọnù ní wàá tẹ̀síwá ìbànújẹ́ pé ìyá ṣaláìsí Allahu Akbar. ṣé mọ̀ lẹ́yìn ìgbà yẹn ta sin màmá mo wá padà sábẹ́kúta ìgbà yẹn mo ṣe ń gbé ní car wash ilé ìyá àbíyé adáfún yẹn ó ti tó bí oṣù mélòó kan ṣé mọ̀ ìbànújẹ́ màmá ṣì wà lára à ń wò pé bàlá ti fẹ́ ṣe ìbànújẹ́ màmá ṣì wà lára mo kàn sùn ni mo wá lálàá wọn á rí màmá lójú oorun pé banújẹ́ kí ló ń ṣe ẹ́ o ní láti banújẹ́ Allahu Akbar mo ti fẹ́ nìkan tó fi lògbèsè ayé tẹ̀sùbá yẹn náà ni kò mójútó Allahu Akbar tẹ̀sùbá tí mi mọ bó ṣe rí mo kàn jí mo wá kí ẹ bí àlá àbá máa jí bá mo kàn kírun bí mo ti wá ń ṣàdúrà bí primáàtì ẹni náà kún mọ́lẹ̀ yàrá mi máa ń ṣàdúrà báyìí nígbà ni mo kàn máa ṣí primáàtì mo kàn bá tẹ̀sùbá yẹn. La ilaha illallah tẹ̀sùbá yẹn ni mo wá dún ní mọ́ ló já sí gbogbo ìgbà tá a fẹ́ ṣe tán mọ́ríkàsì ẹgbẹ́ ìgbà tó kọ́ ọdún wọn tá a máa ṣe tán mọ́ríkàsì mo ti di ní tẹ̀sùbá ẹgbẹ́ gbogbo ìgbà náà ni máa wá ń fa tẹ̀sùbá yẹn. Allahu Akbar. ẹnìkan ò mọ tẹ́ ń fa àdá fún yín ẹ̀ẹ́dẹ̀ kàsókè rí mo máa ń wí Allahu Akbar. tẹ̀sùbá yẹn la wá dún mọ́dún já sí pé bí tí mo ti wá lọ ní pé láti ìgbà náà wàláhì tàláhì súnmọ́ sí láìláìlá mi ò gbà sílé kankan lọ́wọ́ àfa kankan láìpẹ́ ìkan ẹyọ kan tí mo fà nìyẹn. La ilaha illallah kan ẹyọ kan yẹn ni. ìkan ẹyọ kan tí mo fà nìyẹn. atalẹ̀ hàn. atalẹ̀ hàn. yà dáadáa. mi ò gbà kankan lọ́wọ́ àfa kankan kò sí àfa kan lábẹ́ sọ́mọ́ ìtọ́jú pé òun fún mi láṣìírí kan rí mo lọ ọdún mọ́kànlá pẹ̀lú ṣé Farouk ní kíjẹ́pà mi ò níbi kan tí mo bá ṣe rí wọn sí. tẹ́ ẹ bá ní àwa náà máa mọ̀ kò sí rọ́ńbẹ́. lẹ́yìn gbogbo tí wọ́n kàn fi kún ìwé àsàlátù táwọn ló gbà yẹn bẹ́ẹ̀ni mi gbọ́ èmi ìdẹ̀ ń dá ṣe lẹ́yìn ká ṣe lásàlátù mi ò ní kankan tí mo kọ́lẹ̀ a lè wà ní pẹ̀lú tó máa fún àwọn láṣìírí èmi ò ń kọ́lẹ̀ mi ní kò èmi ò ń kọ́lẹ̀ torí mi ò ní ìdí ẹ̀ mi ìdẹ̀ ní ìdàṣe kankan ló dà fún àkàkà àtàlẹ́ àná mi ní ìdàwà alhamdulilayi tó dà torí pé ogun tí yàn ti fèsì inú ayé tọ́lọ́run ti là yàn kọjá nǹkan tí àfa kan lè sọ pé òun lòun ṣe àmọ́ iyọ́ tí yàn ti kojú ikú jẹ́ pé ikú báyìí bẹ́ẹ̀ni sílà kò ní ìràfọ́láwọn ìgbà àti ikú bẹ́ẹ̀ni àbá tọ́lọ́run dẹ́ làyàn ìjọ ìbọn kọ́ ọjọ́ ìbọn àìmọye ìbọn direct àìmọye tó kò Nàìjíríà àìmọye tó yàn ti fèsì ìjọ àdànkọ́ àìmọye ogun àìgbégun àti lọ fèsì l'Amẹ́ríkà sẹ́gbẹ̀ yẹn ọkùnrin kì í kojú ẹ̀ kó sọ́lá Allahu Akbar akójú ẹ̀ tó ń ṣe ìlú yàn tó ń ṣe ìlú yàn àbí gbàtà tí kọjá ìgbọ́n láti fèsì Nàìjíríà ó pọ̀ sọ̀rọ̀ ní délé yìí tí mo ti lọ ní pé àáfi ní ìṣe fìdáwò fún màmá pẹ̀lú súrátù Yásìn yẹn alhamdulillah tẹ́ bá ti wá mo délẹ̀ ẹ wà ṣe súrátù lè múlẹ́kù ṣeye yín yẹn kẹ́ tí wàá fi lè kí ni ọmọ wa jẹ́ ti àwa àlàyé ọlọ́mọ ṣẹlẹ̀ bá wa kẹ́ màmá lọ́wọ́ fàlẹ́ yatafaddal mashkura. yàwá Anisat ọlọ́run báwa fi kékùn kẹ́ wọn o
wọ́n ti ṣiṣẹ́ ìkẹ́kalẹ̀ àwòlìyá Allah ni wọ́n àwòlìyá Allah wàlíyà ni wọ́n tí ẹni tó bá nílà káyì tó bá gbóhun tẹ́ ń wí yìí ngọ́mọ̀ gbọ́dọ̀ pé ìyá yẹn ti tán sínú Ọlọ́run tọ́wọ́ bá tún wá gbé iná wọ́n gbọ́dọ̀ wò pé kí ní ń dún lára ọ̀kan lọ́mọ èèyàn kan bọ̀ èèyàn ṣáà gbọ́dọ̀ ronú pé kí ní ń dún lára ọ̀kan lọ́mọ má wá díẹ̀ tó bá fẹ́ wádìí o fẹ́ lọ́nù sáré fẹ́ lọ bá yàwó ànísá ni ànísá ní ń dún lára ọ̀kan lọ́mọ Al-Qur'ani ní látà azabana lẹ́dínà kutilu fi sabilillahi amwata bali ahya'un 'inda rabbihim yurzaqun ìyá ojú ọ̀nà Ọlọ́run ni wọ́n kú sí ọwọ́ àwọn àfáà ni wọ́n tán sí wọn ìṣòkú ìdàrọ̀ bí á yurzaqun ó wà lọ́dọ̀ Ọlọ́run tóun náà ń gbádùn báyìí wọ́n ń gbádùn lọ́dọ̀ Ọlọ́run yàwó ànísá Ọlọ́run bá wa fìkẹ́kùn kẹ́ wọn Ọlọ́run bá wa fìkẹ́kùn kẹ́ wọn Ọlọ́run bá nípa àṣìṣe wọn rẹ́ o nǹkan tí òkú máa ń retí náà lélẹ̀ tí àbáwọn ọ̀kan lọ́mọ ní ká ṣe yìí anábì ní alimoyitu fil qabri kàlìgẹ̀ríkì òkú tó wà ní sàárè ó dàgẹ́bẹ̀ ní tó kó sí kọ̀ǹga àbó kó sí kòtò yẹn ń tẹ̀síru mi ó ń wá ọmọ tó fi sáyé kó máa ó ń wá ẹbí tó fi sáyé kó máa ṣe fìdáwò fún ẹlòmíì kan jogún ni kò rántí ẹni tó lógún mọ́ ó kàn jogún ni àìmá gbàgbé ẹni tó lógún ló jẹ́ kó gún máa gbé ọ̀kan lọ́mọ kì í ṣogún ilé o kì í ṣogún mọ́tò kì í ṣogún àkáǹtì mọ́jọ́ ogún tẹ̀sí bí yẹn àìgbàgbé ìyá náà ló ń jẹ́ kó gún yẹn máa gbè yín òun náà lẹ́tún wá gbé kalẹ̀ yìí anábì ní wáyé sáláhì kan tí omi ní wàhábà yìí léṣì nínú dín níyàwó àmọ́ fi yá bókú bá pàdé àdúrà látọ̀dọ̀ ọmọ tó fi sáyé inú òkú yẹn máa dùn pé ọmọ yìí rẹ̀ ń ṣàdúrà fún mi gbogbo ìgbà a wá nífẹ̀ẹ́ sí gbogbo ogún tó filẹ̀ fún ogún yẹn a máa wá gbé ẹni yẹn ìyàwó náà Ọlọ́run bá fi kẹ́kùn kẹ́ wọn nínú sáré bá ní fi kẹ́kùn gẹ́ wọn Ọlọ́run lá Súrátù Yásìn Ọlọ́run bá ní múládẹ́ ló bá wọn nínú sáré gbogbo tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ iwájú tí wọ́n dojú kọ Ọlọ́run jẹ́ ó máa dá sí bí Bismillahir Rahmanir Rahim Yásìn wọn ló wà ábọ̀ àkí ẹgbẹ́ ìsìn náà kalamnal mursalin ala siratin mustaqim ìbúlẹ̀ láti sọ́rọ̀ yẹn nítorí sọ́rọ̀ káwọn máa ń sọ akadi akọlẹkọlẹ aláksáni wọn wà yìí iná jẹjẹ fi ẹnà kí akíla làwọn ìyára skani fọmù kan wọjà ilẹ̀ lẹ́kùn tákìrìnà láwọn fi afa àkíyà tó lámọ̀ ẹ̀yà dáwọn sálámù kàúlà mìíràn bìrọ̀ yìí sálámù kàúlà sálámù àkúlẹ̀ àlẹ́mú iná máa múrò sàárọ̀ dẹ́ṣẹ́ ya ayakú lẹ́nà okó fàáyàkún fàṣùbọ̀ àdálẹ́ tí ìrìn àjẹ́ wala quwwata yalifi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim oni la ilaha illallah Allah Muhammadur Rasulullah lájà ní ìsáṣe tọ́lọ́jọ́ fìdó wọn láàgbò olóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ rẹ̀ fún yàṣá kírù Ọlọ́run láìláàlá aláwò Muhammadur Rasulullah lájà ní sáṣe tọ́lọ́jọ́ fìdó wọ́n lágbó olóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ fún alájà ní ìsàtúwà wọ́n lágbó olóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ fún yàrá ní o bàbá wa Abdulganiyu kọ́lọ́hún ọwọ́ ní ọmọ màmá ni wọ́n kọ́lọ́hún wọ́n lágbó olóhùn méjèèjì Ọlọ́run ọlágbó lóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ fún yàgá níyù
wọ́n láàgbó olóhùn méjèèjì ṣàlékún wọ́n láàgbó olóhùn méjèèjì ọlọ́run ṣàlékún ìkẹ́ fún yàrá ṣàkérò wọ́n láàgbó olóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ fún yàsà fún ràtù wọ́n láàgbó olóhùn méjèèjì ọlọ́run ṣàlékún ìkẹ́ fún yàsà fún ràtù ọlọ́run láìláìlá aláhùn Muhammadu Rasulullah lájà ní sáṣe tọ́lọ́jà fi jẹun wọ́n láàgbó olóhùn méjèèjì ṣàlékún ìkẹ́ fún yà ṣáàkì ọlọ́run wá wọlé la ilaha illallah Muhammadu Rasulullah ẹ̀yàwó ànísá wọ́n wà lọ́dọ̀ ọlọ́run nínú ìkẹ́ yúrìsàkúnà tó ń gbádùn gẹ́gẹ́ bá ti mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ ọlọ́run bá ní fi kẹ́kùn kẹ́ wọn bá ní fi kẹ́kùn kẹ́ wọn ní sáré bá ní fi kẹ́kùn kẹ́ wọn iwájú tí wọ́n dojú kọ òun náà lọ́dọ̀ ọlọ́run ó ti ń da bá ti mọ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ tó wá kù náà lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́ o àwọn ọ̀rẹ́ méjì kan ni wọ́n pàdé lọ́nà yìí ṣókù ní tó ń gbélé ṣókù ní abaláyè ó ní onímọ̀ àbí ẹni tó ń gbélé òkú ní abaláyè ó ní kò yí ẹni tó bá ti fọmọ orílẹ̀ sáyé kì í ṣòkú tó ń gbẹ̀yìn tó ń tẹ́yìn ṣe ọmọ rẹ̀ tó fẹ́ tó ẹni tó bá fọmọ búlẹ̀ sáyé òkú ni òun gan ti dòkú ó ti kú kó tó kú ọmọ rẹ̀ tí alájà Ànísà tí wọ́n fi sílẹ̀ sáyé òun náà jẹ́ ká gbàgbé wọn báyìí alájì wa Ṣàkírùláì àti àwọn ẹ̀gbọ́n yín àti àwọn àbúrò yín Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín a ṣe odidi Suratul Mulk bẹ́ẹ̀ kì í sọ fún gbogbo ẹ̀yin tẹ́ kù láyé pàápàá jùlọ alájì Ṣàkírùláì Alẹ́mì igi ńlá ni o igi ńlá tí ò gbọ́dọ̀ wó ni kò gbọ́dọ̀ wó igi ńlá tí ibòjì wà lábẹ́ tí àwọn èèyàn ń sásá bẹ́ẹ̀ ni àwa gan fúnra wa sásá bẹ́ẹ̀ tọ́wọ́n ẹlòmíì àsásábẹ́ ẹ̀tọ́ wọn ẹlòmí ọkọ̀ ń sáàsì táwàgùn òtún mọ̀ ó lè jẹ́ pé ìjọ́ tọ́wọ́n náà bá ní ìdíyẹn tó bá ti pèèyàn lọ́kàn ó sáré dára wọn lóhun kò yí sí wọ́n máa sáré pa àwọn èèyàn àti bẹ́ẹ̀dì ìjọ ní inú àwẹ̀ wọ́n dẹ̀ ń sáré connect àwọn èèyàn wọ́n dẹ̀ ń tán ìdí owó sáwa àná wọn táà sọ fún láàárọ̀ yìí pé a fẹ́ ṣe àdúrà bẹ́ẹ̀dì àwọn yẹn dẹ̀ ń send owó sí wa àwọn àfáà dẹ̀ ń gba owó kí ni wọn náà ti sásábẹ́ wọn gbà kan tẹ́lẹ̀ ni àtẹ̀yìn àtàwọn ẹ̀gbọ́n àtàbúrò Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn. ó dẹ̀ ń gbẹ́nu lébi 1 million lẹ́sẹ̀kẹsẹ̀. ó tó $1 million dẹ̀ ń gbé tó dẹ̀ ń wo ọ̀kan lọ ọdún ìtúná àwẹ̀ yẹn ó kọ̀ọ̀lá ọtúná àwẹ̀ yẹn dùn. ìyáwó ṣàkù làwọn yẹn. ìyáwó ṣàkù ni Ọlọ́run ní kíbẹ̀ yín má bọ̀ síjọ́ túná àwẹ̀ tí aláti dẹ̀ ń dú gbàgbà mi ò tẹ ẹ̀ràn tí nígbà tẹ́mi ti ń gbà láti mi ò tẹ ẹ̀ràn tí wọ́n ń ṣe ẹ̀ràn ní ibì kan mọ́ àjọrí ni àtúpẹ̀ràn apẹ̀ràn lọ lé tá a fi ṣọdún lé àti bá àjọ pé ní ebi ò tẹ ẹ̀dẹ̀ ẹ̀ràn tí mọ́ àgbọ̀n tún gbẹ̀ràn dé tẹ́bí torí pé wọn náà ti ṣe síbẹ̀ ni wọ́n ní òsínwó lẹ́kùn tèmi èmi náà níyàwó rẹ̀ lẹ́kùn tiẹ̀ náà gbogbo àwọn tí wọ́n ń jẹ lábẹ́ yín pọ̀ ayé nígi ńlá ní ọlọ́májẹ owó láyéláyé o ọlọ́májẹ owó kọ́lọ́wọ́ lásán wàtí lòmúlẹ́ kó àtẹ́yìn àtayé àtọmọ́ ọlọ́májẹ owó o bí a kìí bismillahir rahmanir rahim tabaraka alladhi biyadihil mulku wa huwa ala kulli alladhi khalaqal mawta wal hayata liyabluwakum àwọn alẹ́ asísùl ghafur alladhi khalaqa sab'a samawati tibaqa ma tara fi khalqir rahmani min tafawuti farijil basara tara min futur sumajil basara qara'atan yanqalibu ilaykal basaru wasi'a wa wasi'a سينا سما دنيا بمصابيا وجعلنا رجوما للشياطين واتنا لهم اصحاب السعير وللذين كفروا بربهم يسترجعون جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيئا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألوا وسألت ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكنا من نسأل من شيء أترى الجلال الكبير وقالوا لا كنا نسمع ونأكل ما كنا في أصحاب السعير وأتوا بلسان وأسكوا لا أصحاب السعير إن الذين يشاءون ربهم بالغيب لهم مغفرة وأجر وأسألوا قال قوي أربعين والمرتات السدود على لما نرك والتي في الهبير والذين لكم لا تصلون فامشوا المناكبها وكل من
gbèsè wa ilé ìṣó àmì tó máa fi sọmọ ayé àti rabikun lájọ fáṣẹ ayé tààmú àmọ́ àmì tó máa fi sàmọ́ ayé ìṣẹ̀lẹ̀ alẹ́kùn àzìbà mọ̀sálàmù náà kébà náà ti àlàkàdé kátàbàlẹ̀ ìdùnnà mi kọ́dùn àkíkọ́ kanáà náà kí àwọn aláwọ̀ yàrá látẹ̀rẹ̀ fọkànfún sọ wàyà kìbìrì àmọ́ ìmùsùnkùn náà amúné náà bí kúlì ṣe ìbásí àmọ́ ní wàá lẹ́sẹ̀ iwájú ní lọ́kùnrin ẹ̀sùn òkú mi dùn ilé ẹ̀ka àdùnnà ìní àkẹ́gbò àmọ́ ní wàá lẹ́sẹ̀ yasukọ́ kọ́ ní àmsàkásíkà àbálájú fìtúrà ní fún àfàmọ́ yẹmúṣí mọ̀ kíbà aláwájú rẹ̀ àmọ́ yẹn sọ̀rọ̀ lásìrò àti mùsùlùmí olùwàlẹ̀sí àṣà kúwàjà alákùsàmọ́ ọlọ́pùsọ̀rọ̀ ọlọ́pùdà olùwàlẹ̀sí sára kúrò adéwálé ìtìṣàrù náà àyàkúnlẹ̀ náà mọ́ta sára jù kúrò náà lórí mi dára wáyé náà máa nánà sọ́rọ̀ mọ̀ bèèrè ní àkílá àjàlá tó kúrò dáadáa òun kúrò ààrẹ tí náà rọ́kọ́ ní ọlọ́run wà á mọ̀ ìyàwó ìmọ̀ náà fáwọn ìjọba káyàfèrè náà ní àṣàbì kúrò àrọ̀ àmọ́ náà bí ìyọ̀ alẹ́ ìtọ́ fàṣàtà alámùnà mọ́ ní àbdùlá àlèmọ̀bí kúrò ààrẹ tí náà sọ́rọ̀ àmọ́ kọmọ́ rámọ̀ ìyà tí kò Ọlọ́run rọ́bùlẹ̀ àní igi ńlá ni ọ̀kan lọ́mọ aláwòrán dákun máa máa jẹ́ owó igi ńlá àjíṣà kírò igi ńlá aláwòrán dákun máa máa jẹ́ owó igi ńlá ọmọ alimi igi ńlá ni o igi ńlá ni bàbá mọ́líkà igi bàbá mọ́líkà bàbá nàbílà àbú àyíṣà bàbá ìrọ̀dá àbú kọ̀yúmù ìyàrá aláwòrán dákọ̀ màmá jẹ́ òwò igi ńlá ni igi ńlá ni aláwòrán àdákùn mọ́mọ́ jẹ́ owó ege ọlọ́mọ jẹ́ owó láíláyò gbogbo ọ̀tá tó bá ń retí kẹwó ọlọ́mọ abánigbé ń dúró lójú wa a ní ojú igi gbígbẹ títí àti àdèmáwó gbogbo bí ọ̀tá yìí ṣe lè hùn kó pọ̀ tó nínú ṣe ń bí wọn tó ọlọ́run bá mú tú ìgèrè sí yìí kọ́lọ́jọ́ máa kú pẹ̀lú ìbínú wọn kọ́lọ́jọ́ máa kú pẹ̀lú ìbínú wọn ni wọ́n ní wàrọ́dà láòlẹ̀ dínà káfàrú ìgèrè sí yìí ìbínú wọn ọlọ́jọ́ máa dà lé wọn lórí máyẹ̀ kápọ̀ ìta ọkà yín o máyẹ̀ kápọ̀ olédè ọkà yín elérò òbú lórí yín máyẹ̀ kápọ̀ àwọn ọkà yín ọlọ́run fi yín bọ̀ ta ń jẹ́ lójoojúmọ́ ni torí bí ó ṣe ń dáa fún yín lẹ́yìn tún post ẹ̀yẹn inú ọkàn wa máa bàjẹ́ ẹlòmíì kan tẹ̀ fẹ́ òfin kò ní fẹ́ òpó sí i mọ́ àsìkò ẹ̀ bá máa tó ojúmọ́ bá ti mọ́ dáárí pósì bá mi pàdé àpàdé yín wọ́n bá dẹ̀ ṣe rí inú ẹ̀ máa bàjẹ́ ní ó tún wọ YouTube ọkọlọmọ àbá ń bẹ̀ ń máa mú tọ́ta ò ní rí yín mọ́ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ o lọ́tọ́ mú máa mú tọ́ta máa rí pósì yín lọ́kàn tínú ẹ̀ máa dùn ọlọ́mọdé ó kàn yín láéláé àfi tí wọ́n bá tú bá ọlọ́mọ agbẹ̀yìn borí ọ̀tá aláàláháúlá aláàkọ̀ọ́ta tí ó wà gbé. àdúrà tí àwọn ọmọ yìí ti yanjú ti màmá bẹ́ẹ̀ni tí àwọn ọmọ fún àfáà ṣé Adam ṣe àdúrà tí àwọn ọmọ wọ́n bá wa ṣe àdúrà orí àsìkò bísímìlà. Sallu ala nabiyil karim alhamdulillahi ẹjá ìbẹ̀rẹ̀ kan sí ẹjá déládé alhamdulillahi rabbil alamin amúdá súnmọ̀ amúdá ṣúkúrá súnmọ̀ ṣúkúrá afúwà súnmọ̀ afúwà fọ̀dílá súnmọ̀ fọ̀dí àmúdá ṣúkúrá súnmọ̀ ṣúkúrá afúwà súnmọ̀ afúwà fọ̀dílá súnmọ̀ fọ̀dílá. Àdúrà tí a fẹ́ ṣe fún Alhaji wa Shakilai bónú alì ní Adébàrí ọ̀kan lọ́mọ èmi máa ń pọ̀n pé àkàndẹ́ẹ̀dà àkàndá ni láti kékeré lólúwà ti ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n ní wàdálí wàzáàlì fi tẹ́sírí fi wahidatu wàdálí àríbàtú wàzáàlì sáb'atu mi'a wàdálí àríbàtú wàzáàlì ẹni ẹgbẹ́ ni ṣé kò wọ́n mọ̀ pé ṣé bákan náà ṣe jẹ́ ọ̀nà ìjọba bákan náà àmọ́ ohun tí ẹjọ́ gbé wáyé ṣé bákan náà ni
ọlọ́run tó ní kí àkọ́ní àparò kan ọ̀gá jù kan dàbí tó bá gorí ebè kí ní tó wà ń lẹ̀ ń wò tí wọ́n lè dúró òfin gorí ebè ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún aláàjì wa ṣàkóso láì gbóni alẹ́ àdìgbàdà kan lọ́mọ o olúwa má kóró ẹ̀mí wọn o olúwa má ṣe bá jẹ́ kó mi wọn kó gùn wọn láadáadáa tí màmá wọn ṣe fún ọlọ́run tí ọ̀rọ̀ wọn fi rí báyìí wọn láadáadáa tí alájà Anisa ṣe fún ọlọ́run tí ọ̀rọ̀ alájà wa ṣàkóso fi wá rí báyìí ọpẹ́ ló já sí o ìbànújẹ́ kò kọ́ lùdùn ní àwa adúpẹ́ àtọpẹ́dá ìbànújẹ́ kò kọ́ lùdùn ní adúpẹ́ àtọpẹ́dá ní a ṣe àdúrà kan ní Àròkọjẹ Muslim community àwọn alígi ń bẹ̀ bàbá àìmọ́mù Aládòkòjẹ wá ń sọ̀rọ̀ kan pé má rò pé eré náà ṣe l'Amẹ́ríkà o tó bá fi 100,000 naira tàbí 1 million naira tó bá fi tọ́mọ ní Nàìjíríà ń bí lọ́gbà pé 10 billion naira náà tó lọ́hùn ní ọ̀bá náà ṣe sọ́rọ̀ nìyẹn nígbẹ̀rí pé inú nígbẹ̀rí kúrò rẹ̀ tó sọ yẹn àbọ̀lúwábí ló sọ bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni tó wọ́n sì ṣù tó kọmọ dání láti Nàìjíríà ń bí tó kọ lọ sí Amẹ́ríkà ó lọ tó ọlọ́run àbúrò bí wọ́n mú tó mú lọ sí private school onóròbí ni tí onóròbí ni tí aláàbí wọ́n ṣàtìlẹ́ èyí tó máa fi kíní kan lẹ́ẹ̀kan púpọ̀ adùnbárìn mátòṣì ni adùnbárìn mátòṣì adùnbárìn tẹ̀gbẹ̀kọ́ wà rẹ ni aláàbí wọ́n ṣàtìlẹ́ láìkí ọmọdé bíi pé ọlọ́ìkí ọmọdé yára wọn lọ wàláì mo sọ òfìkiri yẹn láìkí ní ìpínlẹ̀ àti ìpínlẹ̀ ìfẹ́ tí mo ní sí wọn ẹwọ́ ọmọ náà èyí tí ìtò di Amẹ́ríkà ní ó wà ń bẹ̀ pilot wà ń bẹ̀ kíyàn tó lè kọ ọmọ bẹ́ẹ̀ yanjú ọpẹ́ ní fẹ́lẹ́wọ́ mímọ̀ iṣẹ́ aláàjì wa ṣàkílẹ̀ ìkọ́ bíbí iṣẹ́ Ọlọ́run wàláì mo sọ lọ́kọ̀ pé tẹ̀jẹ́ ní Umaru tí a sì bá bílá ìlàlú tẹ̀jìrìlù àlá mọ́ǹkọ̀ ọ̀dọ̀rọ̀ lọ́wọ́ tẹ̀jìrìlù Umaru àlá àdúrà tó wá fẹ́ ṣe fún àwọn ọmọ aláàjì wa Shakillah ibn Ali Adibare náà ni wípé Olúwa jẹ́ kí àwọn ọmọ náà kẹ́nu wọn kó gùn ju ti bàbá wọn lọ ó wọ́n bọ́ sínú ọlá ju ti bàbá wọn lọ ó bọ́ sínú arísìkì ju ti wọn lọ torí pé kí ni àwọn ọmọ náà ti dé bá wọ́n ti ṣe oríire Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ tí n bá wọn bẹ́ẹ̀ lórí social media báyìí nígbà ní bí ọdún mẹ́ta bí ọdún méjì àbọ̀ Màlíkà wá sí Nàìjíríà last year nation bá mi Màlíkà wá sí Nàìjíríà ní last year wọ́n rò pé ṣọ́mọ ta abílànà náà nù ọmọ náà kò fẹ́ lè dára mọ̀mọ́ àti sọ èdè Yorùbá kò yàbá kọ́lọ́kọ́ bà bẹ́ẹ̀ lọ́hùn wọ́n fi tùlà sí yàkan ní Yorùbá èmi bá àti sọ òyìnbó sí èdè ọ̀tọ̀lẹ̀ òyìnbó ọ̀tọ̀lẹ̀ ọ̀rà tí agbára ayé ẹ̀ṣẹ́ ohun afámẹ́dì nìkan ló lè gbọ́ wọn yìí aláàtìbárù torí àwọn lọ iṣẹ́ sílẹ̀ ní látorí alájà wa Màlíkà alájà wa Nabila alájà wa Aisha àti alájà wa Ìrọ́dà pẹ̀lú àdọ́kọ̀ yúrù Olúwa abẹ́lọ́hun fún wọn lọ́dún kẹ́mọ̀ kó gún wọn bàbá ti náwó ní wọn lórí owó náà ti ń fún náà wọ́n dẹ̀ ní àlùbáríkà ti ní àlùbáríkà wọ́n túbọ̀ ní àlùbáríkà Olúwa jọ abẹ́lọ́hun fún wọn Olúwa bá wa fún wọn ní àlùbáríkà tó pọ̀ má ṣe bá wa fún wọn ní àlùbáríkà tó pọ̀ gbogbo bí tí wọ́n bá ń dé báyìí kọ́ máa pàdé àlùbáríkà ń bẹ̀ ni tó bá ń jòkó ń bẹ̀ kọ́ máa pàdé àlùbáríkà tó bá dúró kọ́ máa pàdé àlùbáríkà tó bá bẹ̀ kọ́ máa pàdé àlùbáríkà Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ alájà wa Shakillah ẹ jẹ́ wọn mọ̀ yín bóyá kọ́ ooo
ẹ ó jẹ wọn mọ̀ yín bóyá kọ́ ẹ ó jẹ tẹ̀gbọ́n ẹ tún jẹ tàbúrò ẹ ó jẹ wọn mọ̀ yín bóyá kọ́. kájọ wí ẹ ó jẹ wọn mọ̀ yín bóyá kọ́ o ẹ ó jẹ wọn mọ̀ yín bóyá kọ́ ẹ ó jẹ tẹ̀gbọ́n ẹ tún jẹ tàbúrò ẹ ó jẹ wọn mọ̀ gbogbo wa náà kọ́ pé a ó jẹ wọn mọ̀ wá bóyá kọ́ o a ó jẹ tẹ̀gbọ́n tún jẹ tàbúrò a ó jẹ wọn mọ̀ wá bismillahi inna atina kalkauza wa salli rabbika wa inna shaniyaka wal abtar. àfáàwà àṣekùwà abúlé amídì ẹ bá fáwọn náà torí àsìkò máa gùn pọ̀ gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n ń fẹ́ wa dénú àtàwọn tọ́lọ́hún rán sí wa lálárànṣe láláàánú torí pé gbogbo bá ṣe ń rìnrìn àjò yìí náà ẹlòmíì lè wò pé bóyá bówó ọkọ̀ lọ́mọ ṣe tó ló ṣe ń dànù tó ṣe ń wèsè kiri tó ń travel kiri otherwise ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yìí wàlá àwọn aláàánú lọ́lọ́run ń lò wàlá ìtàlá àwọn aláàánú àwọn olólùfẹ́ lọ́lọ́run ń lò títí kan hòtẹ́ẹ̀lì títí kan gbàdúmọdé Cairo gbọdá dé sí àwọn aláàánú ni bàtà dé Paris ìsankọ́bọ̀ lówó àwọn aláàánú ni kábàlọ́ Canada àwọn lò kódà fúláìtì ọ̀pọ̀lọpọ̀ fúláìtì mi wà lọ́jọ́ pé àwọn aláàánú mi lọ́lọ́run máa ní alájẹ má wọrí abáyín bùkù ẹ̀ wàlá aláàánú lọ́lọ́run lò gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wá pọ̀ àwọn kan tó wá wà wọ́n fowó ṣe ṣùgbọ́n wọ́n ń fìfẹ́ ṣe wọ́n fi kọ́mẹ̀ntì ṣe wọ́n fi láìkì ṣe wọ́n fi ṣíẹ̀ ṣe kò sí kan tó máa drop ẹ̀tí láwọn èèyàn tó ti máa ṣíẹ̀ tó máa kọ́mẹ̀ntì tó máa sọ dáadáa nípa gbogbo ohun tá à ń ṣe ẹ bá wa ṣàdúrà fún wọn dáadáa àwọn ní kẹ́ bá wa darí àdúrà yẹn lọ bá torí pé wọ́n ní ẹni ń jẹ sàárà lọ́gá ẹni tó ń ṣe gbogbo tá à ń ṣe lórí social media náà báwọn kan ṣe ń fẹ́ wa ẹlòmíì ń bínú lóye yín ṣùgbọ́n Ọlọ́run ní káwọn tó ń fẹ́ wa pọ̀ jù àwọn tó ń bínú lọ àwọn tó ń bínú wàhálà tí wọ́n nìyẹn ṣùgbọ́n ẹ bá wa ṣàdúrà fáwọn tó ń fẹ́ wa pé kọ́lọ́hún máa dáwọ́ ṣíṣe wọn dúró kọ́lọ́hún dẹ̀ bá wa ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́hún dẹ̀ bá wa wà pẹ̀lú wọn ẹ bá wa ṣe àdúrà fún wọn bismillah. Sallu ala nabiyil karim. Sheikh ni ṣe on débi àbí. Kí ni tí wà lọ́wọ́ yìí? No pé kí ni ṣe ó ń rí mi. ẹ̀yin ló ń wò ẹ̀yin ló ń wò Masha Allah. ẹ̀yin ló ń wò. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀ ìkí àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Aya kan bẹ nínú Al-Qur'an. Aya náà ni pé a'udhu billahi minash shaytanir rajim. Tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu wa bashirhum bil jannati allati kuntum tu'adun. Ibi tí mo ti lọ́nbẹ̀ náà ni wípé kò sọ́gbọ́n kó má rí báyìí látara wípé àṣesílẹ̀ ni àbọ̀wá bá ẹ̀dá àbá àgbà ọ̀kan lọ́mọ àgbáyé Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. Gbogbo àdúrà tí ẹ̀yin bàbá tẹ́ ti ṣe fún wọn Ọlọ́run jọ̀ọ́ bá wọn kalẹ̀. Ọlá Muhammad níwájú Ọlọ́run wọ́n ní àfọwọ́ra ọpẹ́ ńlẹ̀ Yorùbá wọ́n ní kí n jẹ́ kí ọpẹ́ kó ráre o mẹ́ta lóore mẹ́ta lẹ̀san oore kì í kú oore kì í gbé oore kì í sọnù. Ìyẹn ń túmọ̀ sí pé tí bàbá àgbà ọ̀kan lọ́mọ àgbáyé tẹ́ ẹ bá ń sọ yé pé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn nínú ayé tọ́lọ́hún ń lò ní sábàbí dáadáa lóòótọ́ kádàrá ti gba wájú kádàrá ìyẹn ni àlòkèyámà ṣùgbọ́n sábàbí ìyẹn ló wà láyé kádàrá ló máa wá tàn ìmọ́lẹ̀ sínú sábàbí nígbà tí wọ́n bá délé ayé. Bámi àgbà ọ̀kan lọ́mọ àgbáyé ìrànmọ́lò owó kò yáfà tó tí àwọn bàbá ńlẹ̀ Yorùbá máa ń sọ sà nígbà tẹ́yìn bá ń na tẹ́yìn ń na tẹ́yìn ń na ṣebí kan lẹ̀ ń sọ ní ìsìn fáfá tẹ́yìn sọ yẹ pé ká túbọ̀ máa bẹ lọ́hùn o ájì tó ń bọ̀ yìí
iná àníwọ̀ ọlọ́run àwa àfáà náà kára náà ká lè lọ bá mi àgbà kan lọ́mọ àgbáyé bí ò tí ẹ̀jú ẹni kan lọ bí ò sí ẹjọ́ yẹn kan láàrin wa ọlọ́run lè gbé wọn ṣe jù bẹ́ẹ̀ lọ kò máa bá ọ̀fẹ́ dé bẹ́ẹ̀ náà ni pé mo mọ àwàdá ṣe kò máa dé airport bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá mi àgbà kan lọ́mọ àgbáyé èyí tẹ́yìn wá ń ṣe yẹn láṣẹ pamọ́ ọlọ́run jẹ́ kó yé yín wípé àjọ ẹlẹ́ fi ń dá ọlọ́run náà wàá sọ yí pé tọ́ ṣákìrì láì ọ̀kan lọ́mọ tátàná sàlúwà léyé ni màláhíkà èmi náà ṣetán láti rán àwọn màláhíkà mi sí ẹ èmi náà ṣetán láti ju àwọn màláhíkà ìnàlẹ̀dínà kọ́ lórọ́bù náà láòsùn mọ̀sàkọ́ mọ́ sàlúwà léyé ni màláhíkà tàháfó wàlá tàzánù wàábùṣirù bíi jannati lẹ́tì kùntó tó àjò bàbá ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sáà ń túmọ̀ sí pé bámi àgbà kan lọ́mọ àgbáyé wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan láìpẹ́ yìí wọ́n ní pé Canada èyí tí àwọn lọ hòtẹ́ẹ̀lì Paris ní Canada ní hòtẹ́ẹ̀lì ní gbogbo ẹ̀ náà ní pé àwọn kan náà ní ọlọ́run ń lò ní sábàbí àfikọ́lọ̀ ń lò wọ́n ní sábàbí torí bí kéde ọlọ́run sọ pé òun ò ní lọ ládà olùgbìyànjú òun ò ní lọ láre ìyẹn ń túmọ̀ sí pé gbogbo àwọn tí ọlọ́run ń lò ní sábàbí dáadáa fún yín yìí níbi tọ́yì ni àbí kan ń pè ìrìnàjò tọ́ ní tọ́yì níbi I'm sorry so níbi tọ́ ni káàkiri lọ́tún káàkiri lọ́sìn ẹ wá ń lọ ẹ wá ń bọ̀ káàkiri àgbáyé bámi àgbọ̀kan lọ tọ́yì náà àti bí tọ́yì náà wọ́n tún ṣe tọ́yì náà àkìrá ọkùnrin láọ̀ so káàkiri àgbáyé ìyẹn túmọ̀ sí pé àṣesílẹ̀ tànà tẹ́yìn náà ń ṣe tẹ́ẹ̀ tó sì ń ṣe tẹ́yìn tí ìjàwọ́ kúrò níbẹ̀ náà ni ọlọ́run ṣe rán àwọn màlẹ́kà yìí náà àṣepamọ́ náà ni ọlọ́run dákun jọ̀wọ́ lọ́kùnrin wọn lóbìnrin wọn lọ́mọdé wọn àti àgbàlagbà wọn wá dórí ẹnìkan tó yẹ pé bámi àgbà ọ̀kan lọ́mọ àgbáyé ẹ̀ lè fi wọ́n ṣeré àwọn náà ni ọba wa. ẹ má kọ́ bá máìkì ẹ má sọ̀rọ̀ yín lọ. lórí ẹnìkan tó yẹ pé ẹ lè fi wọ́n ṣeré nínú àdúrà ó dàtẹ́ máa ń sọ̀rọ̀ báyìí bámi àgbà ọ̀kan lọ́mọ àgbáyé títàn fi máa dárúkọ ẹni ẹ báyìí wọn à ní mọ́gbà àwọn náà ni Alhaji Abdul Karim Ọláṣẹ́wà Bánà àtàwọn bẹ́ẹ̀ 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 tó wà ní Áfíríkà tó wà ní lókè lọ́hùn àti bàbá wa àgbàlẹ̀ Alhaji wa Mislihuddin bẹ́ẹ̀ ni Àyìndé Gbadéwọ̀lú MC Olúọmọ orúkọ pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan ló ń wá wọlé àwọn tá a wí yìí bámi àgbà kan lọ́mọ àgbáyé ìtànmọ́lẹ̀ ògo tó wà lára yín ọlọ́mọdé ó kú gbogbo àwọn tẹ́ wá níbi ká bẹ lọ́wọ́ fún yìí náà ọlọ́run dákun jọ̀wọ́ ọlọ́run dákun jọ̀wọ́ ọlọ́run dákun jọ̀wọ́ gbogbo wọn má yẹ kí wọ́n wálẹ̀ o lẹ́gẹ́sì wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run má dà wọ́n náà láàmú o ọlọ́run má dà wọ́n láàmú o àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. àwọn olólùfẹ́ ní London àwọn olólùfẹ́ ní Canada olólùfẹ́ ní London ní Canada ní Paris Cairo kumanu Aliegbawi àkọ́gbà alálejò ní Cairo Allahu Akbar Allahu Akbar tó lè kó gba àwọn àfáàtì tó yẹn jọ Allahu Akbar ó yí sí ká máa wí mi o Allahu Akbar gbogbo àwọn olólùfẹ́ káàkiri gbogbo àgbáyé ẹ sábà wí nǹkan ẹ fi sórí àkọlé. ọ̀la bisimilahi rahmani rahimi Allahumma salli ala sayyidina Muhammadin sábìkì lílé alékè nuruhu wàràhàmọ̀tún lílé alamina suruhu àdàdà mọ́mọ́dọ́ mẹ́ni hàlẹ́kíkà wà mọ́ bàkíyà wà mọ́ sáyìndà mẹ́ni wà mọ́ ṣàkíyà salatan tastagriqu li ad-dawatu ètò bẹ̀lẹ̀ hadi salatan la gayatan laha wala muntaha wala inqidaa salatan dahimatan بدوامك وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا لا حول ولا قوة. ṣùgbọ́n wá ka bàbá wa àgbà ọ̀kan lọ́mọ náà ni wípé dákun máa pààna ògo rọ̀bí ọlọ́run
dákun máa pààna ògo Rọ̀bíà. Iná ògo tọ́lọ́run tàn yín fún Ṣéhù Ṣàkírù kó máa pààna ògo. Ṣé rí orin ó ní tírẹ́bùlù, ó ní bẹ́ẹ̀sì, ó ní áráká bí wọ́n ṣe máa ń wí. Ṣé rí èyí tí mo wí yẹn àgbọ̀ ìparí èyẹn àwa ní sáré lọ pàdé ẹ̀ bẹ́ẹ̀. Ó wá ní bá a ṣe máa ṣe áráká rẹ̀, bá a ṣe máa ṣe áráká rẹ̀ náà ni wípé dákun máa pààna ògo, ẹ̀jẹ̀ dákun kó ba lè clear. Dákun máa pààna ògo Rọ̀bí Ọlọ́run, dákun máa pààna ògo Rọ̀bí Ọlọ́run. Iná ògo tọ́lọ́run tàn yìí fún Ṣéhù Ṣàkírù, dákun máa pààna ògo Rọ̀bí Ọlọ́run. Àbọ̀ olórin ẹ ti rí gbogbo ohun tẹ́ ẹ bá fún mi tí ara ẹ̀yìn tí kọ́fí àbá ti lè wọ Ṣéhù ẹ jẹ́ kó wọ ẹ́míà ẹ yọ Ṣéhù yẹn kó bẹ̀ torí nínú tí mi ní bá wọn jẹ ní Ṣéhù ẹ fi ẹ yọ Ṣéhù yẹn kẹ́wàá. ẹ wá ẹ́míà sínú kọ́fí àyẹ̀. Iná ògo tọ́lọ́run tàn yìí fún bàbá ẹ̀míà, dákun máa pààna ògo ọ̀rọ̀. Torí pé bámi àgbà ọ̀kan lọ́mọ sáyẹ́sì ọ̀kan ní ìsinyìí àmì dẹ̀ ní ọ̀rọ̀ yẹn gbogbo oríkèé kan wáyé àṣẹ ni. Ìgbà tó máa sọ̀rọ̀ ní ìsinyìí tó fẹ́ kọ̀rẹ́tì mi wọ́n ní pé bàbá olórin, wọ́n ní àfa olórin. Lẹ́sẹ̀kẹsẹ̀ tèmi náà tọ́wọ́ pé wọ́n sọ pé kí n yọ Ṣéhù kúrò ńbẹ̀ kí n fi ẹ́míà sí. Lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá olórin tí wọ́n pè mí yẹn orin yẹn wá rọ̀ mí, mo wá compose rẹ̀ àbí compose ni mo wá compose rẹ̀ wọ́n kọ́fíà so orin yẹn wá wọ bẹ́ẹ̀. Ilé ògo tọ́lọ́run tàn yìí fún ẹ̀mí fún bàbá ẹ̀míà, dákun máa pààna ògo Rọ̀bíà. Èyí tó wá dàrẹ́tì sí wa sára àfà Ọlọ́run dákun gbogbo nǹkan náà àmì ní àmì ní bá mi àgbà kan lọ́mọ àgbáyé dákun máa yọwọ́ dákun máa yọwọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Abálẹ́fà kò dákọ́ ló ń yọwọ́ lọ́rọ̀ yẹn pọ́blẹ́mù ni pọ́blẹ́mù ni o. Dákun máa yọwọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwo sáté, kò máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Ayé dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Abálẹ́fà ẹjá dìde ẹbẹ́ ni kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwo sáté, dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwo sáté, dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwo sáté, dákun máa yọ̀wọ́ lọ́rọ̀ yín Rọ̀bí Ọlọ́run. Ọmọ àbúlámi ni máa tó ń dá wákà kan tí mo gbádùn púpọ̀ tí bá lè wá fi mọ̀ pé ayé ti rí wa ná ayé ti mọ̀ wá o Ọlọ́run là wá lọ́wọ́ ayé. Ayé ti ná ayé ti mọ̀ yé Ọlọ́run là yín lọ́wọ́ ayé. Ayé ti mọ̀ yé Ọlọ́run là yín lọ́wọ́ ayé. Wala quwwata illa billahi al-aliyyil azim. Tàbáníkà tú àfáà méjì lẹ̀. Àníkó ń báyìí ní Mọ́gẹ́rẹ́bù. A sì ní àwọn ìrìn méjì mẹ́ta tí a fẹ́ pọ̀. Kọ́lọ́hún máṣálá ìwọlá Nàbí Muhammad. A dúpẹ́ lọ gbogbo ẹ̀yin àfáà. Torí pé ìfẹ́ náà la fi ń bára wa bọ̀. Nǹkan kí nìkan jẹ́ tí a wà ní Cairo, mo ní nǹkan méjì tó
ṣe pàtàkì inú ayé ẹ̀dá ìfẹ́ àtàníyàn wọ́n jẹ́ wá fi ṣe láyé yìí ìfẹ́ ló gbọ́dọ̀ kọ́ síwájú àbí àníyàn ló gbọ́dọ̀ kọ́ síwájú kó wá fìfẹ́ tẹ̀lé Ọlọ́run wọlá pé gbogbo oúnjẹ àtijọ́ ń bára wá bọ̀ àwọn Yorùbá máa ń pòwe kan mo ní òwe yẹn ò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní eré ọmọdé wọn ò lè ṣeré fún ogún ọmọdé wọn ò lè ṣeré fógún ọdún mo ní irọ́ ni alhamdulilayi pé èyí tá a ti ń bára wa bọ̀ yìí sí ó ti lé lógún ọdún ó ti lé 30 years torí pé ìta ti ṣe tán nílé kéwìnsìn ó di 24 years báyìí a dẹ̀ lò 8 years nílé kéwù ó di lé 30 years láti ń bá a bọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ àti pé àwa yìí nìkan tó wá kọ́ ogún àtìlélógún tàbíjọ kóra wájọ inú WhatsApp group wa àtìlélógún tẹ́ gbogbo wa náà jọ lọ lé kéwú àjọ kéwú papọ̀ àjọ kékeré náà ni ọlọ́wọ́ tún ká ti jọ máa ṣe mọ̀ pé àníyàn ni àti ìfẹ́ la fi ń bára wa bọ̀ ẹnìkan ò ríra wọn tàbá wà nínú gúrùpù oníkálùkù wa àríra wa pé èèyàn kan ni mọ́ọ̀mù èèyàn kan ni àléfà èèyàn kan ni kíní kan èèyàn kan ni gbogbo wa náà sàwáwò lájọ fi ń bára wa ṣe ìfẹ́ yẹn náà nìyẹn lọ́lọ́run fi ń kó wa yọ ọlọ́mọṣẹ́lá ìwọlá abẹ́ náà gbẹ̀yìn àfáà mi ọlọ́mọṣẹ́lá bá mi sọ yín lẹ́san dáadáa mo ní nǹkan tí mo lè ju pé kọ́lọ́ṣà bá mi sọ yín lẹ́san dáadáa ládàá àti làádàá lórí ohun tẹ́ ń ṣe fún ọlọ́run ìkọ́lọ́mọṣẹ́lá bá mi ṣe fún yín torí pé gbogbo ohun tí ọlọ́run ti ní kíyàn kojú nú ayé ẹ̀yin yìí náà ni ó já sí pé tí ò bá yí pé àníyàn yín dá ní sí wa ó tó kíyàn wá pé ìwò mi ò lè tẹ̀lé èèyàn kan lágbájá mọ́ mi ò lè ọ̀tà níyàn tẹ́ ń lò pẹ̀lú wá dáa ọ̀làwà náà dẹ̀ mọ rírì ẹ̀ kọ́lọ́mọ́ṣẹ́lá bá wa san ilé ẹ̀san dáadáa ìtọ́lọ́wọ́ àfi kó wa jọ tí a máa sọ pé àlìzáàtù ló kó wa jọ gàgẹ́dá má ṣe tó wa gá máa wo wá tí ó dá gàṣẹ́ fẹ́ràn ara àlìzáà ló kó wa jọ gàgẹ́dá ni má ṣe tó wa gá máa wo wá tí ó dá rárá. Ọlọ́màjò tú o ọlọ́màjò bàjẹ́ mo lílì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ kẹ́yìn àfà mímú dání tẹ mú lọ́hùn tí mi ò dẹ̀ wá òun ní pé Ọlọ́run má jẹ́ ń bá wọn jẹ mọ́ọ̀mù. Yes. wọ́n lọ́wọ́ fi mọ̀ mú Canada kan. wọ́n ló ń wá mọ́ọ̀mù kiri wọ́n ló jọ lójú. ó ní àfà Saidi ní ẹ̀dá ọwọ́ yẹn kí n jẹ mọ́ọ̀mù ni ìmọ̀lára ṣe ni mo kọ́ síbẹ̀ yẹn ṣé mi ni mọ́ọ̀mù èmi mọ́ọ̀mù ni bẹ́ẹ̀ni èwo ní tiẹ̀ mímú mi ò jẹ mọ́ọ̀mù àbọ̀ràn ọyàn ni ṣe bí tí yẹn bá fẹ́ níyàn máa tọrọ àbá ṣèbí bọ́yá kí Ọlọ́run lò wá sábàbí láti kọ́ yẹn tánú kí jímọ̀ fún wọn tálàbá tání mọ́ọ̀mù ẹ má jẹ mọ́ọ̀mù ẹ̀yin ẹ ṣáà máa jẹ mọ́ọ̀mù ẹ dá mọ́ọ̀mù fún yín jẹ mọ́ọ̀mù lájé mi ẹ mọ̀ mo sọ̀rọ̀ kan nígbà tí mo wà ní Cairo mo sọ̀rọ̀ kan mo ní ìjọ́ tí mo wà ń lé kéwú mo ní mi kì í jẹ nàkíìbù wọ́n nàkíìbù gbúdọ̀ ṣe nǹkan kan ní kíláàsì láì gbàṣẹ mi ìdá mada kíláàsì wọn kí ni o lè ṣe. òní kò tó bẹ́ẹ̀ nàkíìbù gbúdọ̀ ṣe nǹkan kan láì sọ wọ́n kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. síwájú wa kújọ wa kíláàsì àbátọ̀lẹ́yà ni nàkíìbù wa bẹ́ẹ̀ni àwọn nàkíìbù wa nìyẹn tí wọ́n bá fẹ́ kí n kọ́ dàrú àkọ́kọ́ ẹgbẹ̀rún kọ́kọ́ mi sínú àwọn tó ń pariwo èmi lẹ́mú pariwo. ẹgbẹ̀rún kọ́kọ́ tó pariwo àjẹ́bẹ̀ tó tọ́ bá ti wà mẹ́ máa fàyà wọn tó kù yẹn náà Ọlọ́run gbàdúrà wọn nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó sọ kí ní kọ́ dàbí àwọn adájọ́ táwa lé kéwú àbá tábàdí fẹ́ ṣèdánwò báyìí àbá tábàdí kó tíra síwájú báyìí lálọ́jọ́ padà báyìí ló padà lọ kó tíra tèmi padà dé má lọ mú tíra tèmi ní èmi bẹ́ẹ̀ ni eléyìí o. èmi fẹ́ mú tíra afáàdámọ̀ lájọ́ òun ni òun ju èmi lọ gbogbo ẹ̀sáàmù tí mo ṣe lọ́dún mẹ́jẹ ìjọ pátápátá ẹ̀ka àfáàdámọ̀ jọ jókòó báyìí àjọ máa ń jókòó báyìí ẹjọ́ kàwé ni. àjọ máa jókòó báyìí kọ́dà àjọ máa ń lo kinní kan náà sọ́run báyìí bẹ́ẹ̀ni òun yẹn ló ti wọ́n mọ̀ wá ní ti bá kọ̀ láfá àdámọ̀ máa kọ orúkọ ló máa yàtọ̀. ọlọ́mọ tíra àwọn wájú àfá àdámọ̀
wọn dẹ̀ mú wa rí wọn dẹ̀ dẹ̀ lọ́mù tíra ní láti ìsáwé wọn ní ọ̀rọ̀ dídé kan ọ̀jẹ́ fún mi rí ní òṣèlè rí ṣùgbọ́n Allah akbar. eléyìí mo sọ́jọ́ náà gbogbo aláyé kí wọ́n máa ṣe lo ayé ẹ̀ lọ́wọ́ ló mọ̀ alhamdulilayi mo tẹ́tọ́ gbé dáadé sórí kẹ̀kẹ́ yíyan sọ pé yíyan ní kó tọ́ pé mi ò mọ kéwú máa sọ fún yàn kan mo bí jẹ́ kí n sọ ní kan fún yẹn o ò ní sọ́pọ̀ kan lọ mo ò mọ kéwú nǹkan kan tó lè sọ ní pé o mọ ojú mi lọ ó mọ̀ jù mí lọ ní. mo lè gbà ewu balaga má sọ pé mi ò mọ kéwú o lè mọ́jú mi lọ ní tó ní lọ ọdún mẹ́jọ ni mo lò mọ́rí káàsì tí mo kọ́kọ́ tí mo ṣe tí mo fi kún tíra tí mo lọ gbé náà tí mo lọ jíwò tí ìgbà ọmọ lárúbáwá tí ìgbà gbọ́ question yìí ni mo ń sà pọ́ mi àrà oníbẹ̀ lómi ilé ìjọ ni pé ó ń jíwèé wò dákun tí ìgbà ti mọ question tí ìgbọ̀ question bá ti mọ táǹsà wà nínú ìwé báwo ni táǹsà wà nínú ìwé má sọ pé mi ò ẹ̀kọ́ lọ́mọ yẹn kò mọ kéwú sọ pé ò mọ́jú mi lọ màá wá wú ẹ̀ bá kò mọ́jú mi lọ lóòótọ́ màá wá sọ nǹkan méje tí mo mọ̀ tí wọ́n ní ó mọ̀ ọ̀ bí ẹ̀dá mo wà láì ọlọ́run mo fúra màá sọ nǹkan méje tí mo mọ̀ tí wọ́n ní ó mọ̀ ó túmọ̀ sí wípé there is no illiterate in education ìwọ mọ̀ yìí eléyìí ò mọ̀ yìí ìtàn bàbá ẹlẹ́jà kan àti gbọ́ rí pòfẹ́sọ̀ tó náà mọ oúnjẹ pòfẹ́sọ̀ tó náà lè wẹ̀ gbogbo ayé yìí kò báláǹsì ibi tí mo ti lọ ní pé nílé kéwú èmi ò ń jẹ ìnà kíìbù ṣùgbọ́n náà kíìbù gbọdọ̀ má gbàṣẹ mi ṣe àti bá ní pé lẹ́ni náà pé mi ò jẹ ìmọ̀ọ́mù ṣe bí ìmọ̀ọ́mù ní ṣó lè ṣe wọn mú kíláṣẹ́ láì gbàṣẹ mi ni ṣé kóun ló jókòó yìí ṣe ẹ lákun kí máa ní mo tó rẹ̀ máa dúró máa bá wọn dùn mọ́ pé àbánu rẹ̀ bọ́ta ẹ̀ bọ́lẹ̀ fẹ́ jẹ mọ́ nínú tẹ ẹ̀kọ́ fún ara yín. kí máa ní mo tó fẹ́ jẹ mọ́ mọ́ pé àfáànúrò mi fẹ́ ṣe wútúbà bí kíyàn ti joyè tó tún wà wúre ni ìyẹn ló fa sábàbí pé bá ní mi ò ní jẹ mọ́ mọ́ ẹlẹ́ẹ̀kejì kẹ̀kẹ̀rẹ̀ àfáà sọ́kí náà wọ́n pè mí ní ṣéwù ẹ dákun kí ni mo wá nu ṣéwù ọlọ́màjẹ̀ ń jẹ́ ṣéwù láyé mi wọ́n tó bá fẹ́ pè mí má pè mí ṣéwù mi kí ni mo ń ṣe ṣéwù àbẹ́ ọ̀hún ṣéwù àti ṣéwù àti ìmọ̀mù àti kútùbù àti gáúsù àti múfútú àtàfáàgbà àti àfáàgbà àti mùfásírù bí gbogbo bá déwájú ẹ̀mí ànílọrin ilẹ̀ ẹni tá máa kí wọn. àti mọ́mù lúkọ àti mọ́mù bí gbòmí àti gbogbo bá déwájú ẹ̀mí àwọn tó bẹ́ ilẹ̀ mọ́ aríbẹ̀ yìí sí anna ní àléfàtúlẹ̀ ẹ̀míà tí bá dẹ̀ pera mi ní ẹ̀míà mi ò ṣe orúkọ jẹ́ torí ilé álímì náà ti ń jẹ ẹ̀míà tó bá bí wọ̀dà ṣé álímì wà ní orúkọ tiẹ̀ ní èwo ni wèrè gan ìbáwọn alímì náà jẹ́ ẹ́míà anna ṣáàkìrò láìbónú ààlì ṣe máa ń ní òtọ̀ sí yín alímì jẹ́ ẹ́míà so that ẹ́míà lórúkọ tèmi ẹ́míà lèmi jẹ́míà náà jẹ́ ńlẹ̀ bá àwọn bóyá ti lọ nínú bóyá ti wàhálà tí ẹ wá di máa wà kí ẹ́míà alímì náà jẹ́ ẹ́míà ayébílẹ̀ ìjẹ̀láwá ọlọ́dẹ parí ọ̀rọ̀ mi kò dàrú bọ́lọ́mbà wa parí ẹ̀ báyìí ọlọ́ni mọ́yẹ̀ fún alùlá bí asábìkún ìṣàkàrẹ̀ tó ń wà mọ́tán wákàtà òṣàkìrà àlèmọ̀. ọlọ́run tó mú ṣáàkìrò àtàlẹ́mí wà ń bẹ́ ó fi jẹ́rìí pé kò sọ̀rọ̀ ń bẹ̀ nídìí eléyìí tí bá ní mi ò jẹ ìmọ̀ọ́mù ìtumọ̀ ẹ̀ ní àbáṣà yìí ṣó ti wá yí ẹ báyìí lórí ìjẹ ìmọ̀ọ́mù nídìí eléyìí bàbá wa ìmọ̀ọ́mù ọlọ́mọṣẹ́lá jarí yín pẹ́ ẹ̀yin lẹ mọ́ mọ́ṣáláṣí dání in fact ẹ̀yin lẹ jẹ́ kí mọ́ṣáláṣí náà kí ó tún máa gbèrú tó lọ́pọ̀lọpọ̀ nǹkan mẹ́rin gbà mí mọ́ṣáláṣí ẹ̀mí ọ̀rán ti mọ́ ẹ̀yin lẹ máa pè mí gọba ìyá tún nídìí gọba ẹ̀wọ̀ àwẹ̀ tá parí ìsìn ẹ̀yin lẹ́yìn àwẹ̀ ń bọ̀ ẹ̀yà ṣẹ́gun táìsì mọ́ṣáláṣí yìí o àdẹ̀tọ́ ẹ̀yà àdàní ẹ̀ ọlọ́dẹ̀ bá wa parí ẹ̀ láàrin oṣù kan yẹn lẹ́yìn ìgbà náà àtúwò pé ìta mọ́ṣáláṣí yìí o òjò àti ẹ̀jẹ̀ àtúwọ̀ ọlọ́ba wa parí ẹ̀ gbogbo ibi tó kù sí náà ọlọ́mọkẹ́lá bá wa ṣàṣeyọrí ẹ̀ ọlọ́gbẹ́gbẹ́ náà tó lọ màá bá yín ṣe fídíò mọ́ṣáláṣí yẹn màá bá yín pòsì ẹ̀ ohun tó tún kù náà ọlọ́run bá wa parí ẹ̀ ọlọ́run àwíbẹ̀ jẹ́ bí wájú ọlọ́run látọ̀ bàbá wa ìmọ̀ọ́mù àti gbogbo ẹ̀yin àáfàá tẹ́ di mọ́ṣáláṣí mú gbogbo yín bá pátá ọlọ́run àjẹkẹ́ ní àlùbáríkà o mo máa ń sọ kinní kan ṣẹ́gbọ́n láṣí yẹn bó ṣe wà yẹn
wa innal masajida lillahi fala tad'u ma'a Allahi ahadan mọ́ṣáláṣí bó ṣe wà kò sínú ogún mi o kò sínú ogún mi bọ́lọ́run ṣe kọ́ mọ́ṣáláṣí yẹn ò sínú ẹ̀mí kọ́ mo ní Ọlọ́run ló ní o nídìí eléyìí Ọlọ́run ló ní ẹni tó bá wá jẹ́ ìmọ̀ọ́mù ni yóò máa darí mọ́ṣáláṣí àtẹ̀yìn àáfàá fẹ́rẹ́ pé ìjọ́dẹ̀ tí ń gbà mọ́ṣáláṣí mo bá yín dá sọ̀rọ̀ owó yín rí ẹ̀dá ṣé mo mọ ẹni tẹ́ ń pa mo mọ ẹni tó ń wọlé mi ò ní interest nínú gbogbo ohun tẹ́ ń ṣe mọ́ṣáláṣí yẹn ju wípé ìyẹn tó bá necessary kẹ́ka ṣe ń bẹ̀ ní kẹjẹ́ kí n mọ̀ Ọlọ́run ló ní ẹ̀yin àfàlẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ìmọ̀ọ́mù òun ni kẹ́ máa mójútó Ọlọ́run máṣáláṣí wọlé ànábì Ọlọ́run bá sọ yín lẹ́san dáadáa Ọlọ́run bá sọ yín lẹ́san dáadáa Ọlọ́run bá sọ yín lẹ́san dáadáa Ọlọ́run wọlé àfẹ́ gbogbo tẹ́yìn náà wá ń béèrè Ọlọ́run bá ṣe làbá ṣe fún yín Ọlọ́run wọlé àlùbáríkà yà tó bí mi lọ́mọ yìí gbogbo wa ta ṣàdúrà ká ṣe fìdáwò fún lẹ́nìí tó bá tún máa tó ìyọdún tó ń bọ̀ tẹ́ ẹ̀ lérò lóore kọ́ ló bá mi ṣe fún yín Ọlọ́run bá mi ṣe fún yín tó wá jẹ́ gáyà ń bẹ̀ ni pé tá à ń dúpẹ́ ní gbogbo ìgbà òun náà ni pé Ọlọ́run ò fàárẹ̀ ṣe wá ọ̀la ẹ̀kọ́kọ́ nìyẹn ọ̀kọ́kọ́ ọpẹ́ ni pé Ọlọ́run ò fàárẹ̀ ṣe wá mi ò gbọ́ rí pé lágbájá wà nílé ìwòsàn ẹjọ́ owó ẹ̀jẹ̀ là ń wà owó omi là ń wà kò ṣẹlẹ̀ rí Ọlọ́run abẹ́ ìwé àdánwò bẹ́ẹ̀ lọ́mọ yóò ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sáwà náà inú ògbúrò bẹ́ẹ̀ lọ́wọ́ ìtura lọ́mọ̀ẹ́ka gbúrò bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀kejì wá gáyà ni pé bíyàn bá ṣáàrẹ̀ bíyàn bá kú ńkọ́ Ọlọ́run tí ò jẹ́ ká máa rántí pé àwa tí a jọ wà ní kíláàsì wa ní 2003 set tí wọ́n ní pé eré ọmọdé kò ń ṣeré fógún ọdún àti lélọ́gbọ̀n ọdún báyìí gbogbo àwọn tájọ wà ní kíláàsì wa pátá títí di ìsìn nǹkan kò tí kù ní wa. ẹ dákun ṣé mo pé kò kán mọ̀ gbogbo àwọn tájọ wà ní kíláàsì tájọ bẹ̀rẹ̀ tàdírí àjọ ṣe ìdádí a ṣe sánáwì àti wá kò lè ké 24 years adelo 8 years ó jẹ́ 32 years adẹ̀tìjọ́ ń wà ní WhatsApp group títí di ìsìn ẹni kọ́kùn òde kú nínú wa. àánú Ọlọ́run tó gáyà ni o tí ò kí ń sábà ṣe bẹ́ẹ̀ wàhálà olójú sẹ́ẹ̀tì tó lè sọ̀rọ̀ ẹ̀ sẹ́ẹ̀tì wa ìlọ́lọ́run wa ń lò ní mèremère ní Mọ́ríkàs Sùlẹ̀ Abíọ́lá àwa lè sẹ́ẹ̀tì àkọ́kọ́ tó kọ́kọ́ padà sínú Mọ́ríkàs lọ ṣe 20 years anniversary lẹ́yìn 20 ọdún fáàmọ́bìnrin ìmọ̀ ti rọ̀ bí ká àwa tún ní sẹ́ẹ̀tì àkọ́kọ́ tó kọ́kọ́ innovate Mọ́ríkàs lọ́wọ́lọ́wọ́ ń sìn àtúntí ń gbèrò láti tún ṣe nǹkan míì kọ́lọ́ máṣe láì wọlé ànábì wa Muhammad lẹ́yìn eléyìí tá a tún dúpẹ́ yìí ọlọ́mọ fi kópa wá báyìí o máa tó wẹ̀ ọdún tó ń bọ̀ má jẹ́ ká gbọ́ fún ẹnìkan gbogbo àwọn tájọ wa ní sẹ́ẹ̀tì wa náà pátápátá gbogbo wa ọlọ́mọ máṣe láì ká gbọ́ fún ẹnìkan lálá ọlọ́wàlá kò wọ́tá bisimilayi iná iná kálíkà ọ̀sán iná ṣáà ní yàrá